ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ọ̀jú ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní láti máa gbọ́ ìkànnì alábùkún fún alálùbáríkà yìí tó ń gba 100.9 FM níbi tó jẹ́ pé FEC báyìí ní tiwa Ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ òní ọjọ́ kẹẹ̀ẹ́dógún náà ní oṣù kọkànlá 2021 ìwé aláwòye mi sọ pé ojú kò ní tì ní kó má ka nǹkan mọ́ni lọ́wọ́ ojú ò ní tì ní kó má ka nǹkan mọ́ni lọ́wọ́ nǹkan méjì lèèyàn gbọ́dọ̀ ṣe béèyàn bá fẹ́ tẹ́ ìkíní ohun téèyàn jù lọ ẹ̀yin náà ti kọjá kí ló dé dé àti ohun tí ènìyàn tó tí a fẹ́ fi gọ̀gọ̀ fà ó máa padà mú ẹ̀tẹ́ wá tí ẹ̀tẹ́ bá ti dé lágbára lọ́hùn ìtìjú dé nìyẹn a máa wá ṣẹ́ ìkan náà wọ́ ẹ̀ báyìí àbí kó máa wulẹ̀ lẹ́ báyìí àti ẹ̀ẹ́sẹ̀tẹ́ra ìròyìn náà wá kà ó Benjamin Adésínà Ọlọ́runtọ́lá ní orúkọ tèmi jìnlẹ̀ níwèé ìròyìn abala kejì ó gbéra tán. ẹ káàbọ̀ sábàlá kejì jìnlẹ̀ níwèé ìròyìn láti kọ́ni tó gba 100.9 FM ní tó jẹ́ pé FEC ní Ọlọ́run ló pé orí bẹ́ẹ̀. Ọláyẹmí Àkànní lórúkọ mi. Ní ọwọ́ tí a wà yìí àwọn ìwé ìròyìn tó wá dé ní abala kejì Blueprint rèé lápá tún o Vanguard lápá sí o The Punch rèé o Premium Times rèé o wọ́n kàn ṣe àgbàlẹ̀ pẹ̀lú àwọn sọ́ọ̀nù kẹyẹn ọmọge yẹn mi ò fẹ́ kábí iṣẹ́ ya odò tí a gbọ́n tí wẹ̀ díẹ̀díẹ̀ ni ìwé ìròyìn Blueprint ni mo kọ́ fi ń ṣíde ní abala kejì yìí o pẹ̀lú àkọlé tí mo rí tó hàn dé bí pé ẹdití ẹkọ̀ ẹkẹyìn sí ìròyìn ẹlẹ́jẹ̀ ìròyìn tí kìí ṣe ojúlówó DSS ni wọ́n ń sọ fún àwọn tó jẹ́ pé náà ń sọ fún àwa àwọn mídíà bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn the Blueprint ní àárọ̀ yìí ṣé ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀ pa ẹnìkan lánàá àti pẹ̀lú páńpẹ́ làwọn takute lẹ́nu o ẹ̀yin lóhùn báyìí tó bá ti bọ́ ní agbára Ọlọ́run kò ṣe kó mọ lódì bá fún àjọ tẹ́ pé àjọ DSS tó jẹ́ pé àjọ ẹ̀ṣọ́ aláàbò ní Nàìjíríà tó dájú ní àgbáńláyé Department of State Services tẹ́ pé wọ́n fi ń sọ pé ẹ̀yin oníròyìn agbára ń bẹ lọ́wọ́ yín tó pọ̀ ẹtẹ́ tí ẹ gbọ́ lè báyìí gbogbo ayé ti gbọ́ nìyẹn o ẹ̀yin náà làwọn ń bá sọ̀rọ̀ yìí o ẹ wo ẹ kẹ̀yìn sí ẹ kọ́ tí kún sí ẹ má ti ríro ìròyìn ẹlẹ́jẹ̀ tẹ́ pé kò sí nǹkan méjì tó máa ṣe fún Nàìjíríà tó dájú ní àgbáńláyé bí o ṣe pé kó tún ṣe àkóbá fún wa nígbà tí à ń lépa tí à ń sáré tí à ń ṣiṣẹ́ lórí pé ètò ààbò Nàìjíríà tó dájú ní àgbáńláyé kó lè fẹsẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀rọ̀ nínú ìwé ìròyìn láàárọ̀ yìí o orúkọ ẹni tó jẹ́ pé agbóhùn sí ìta nípa tiwọn tẹ́ pé ìyẹn dókítà Peter Afúnayà ló ń sọ̀rọ̀ dímọ̀ níjọ́ wo ní ọjọ́ sátidé níbi ètò kan tẹ́ pé wọ́n ṣe ní ọjọ́ kan péré ní olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà tó dájú ní àgbáńlá Àbújá pẹ̀lú àwọn oníròyìn tẹ́ pé ẹ wo ẹ jẹ́ ká tún wọ ọ̀rọ̀ nípa ààbò Nàìjíríà yìí náà ipa pàtàkì ní ẹ̀yin oníròyìn lẹ́ máa kó bẹ̀ àmọ́ ọ̀nà kan tí ẹ tún lè gbà kó ipa pàtàkì náà ni pé àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ tó yẹ pé àdàgbòrò bá nǹkan jẹ́ irọ́ tó jọ mọ́ òótọ́ wọn ni ẹ̀kọ́ tí ikún sí o ká má tiẹ̀ fàyè gbára ó pọ̀ ó jù bẹ́ẹ̀ lọ wọ́n fi ọ̀rọ̀ sí ẹnu agbẹnusọ ní ti àjọ àwọn oníròyìn òun náà sọ pé ó yẹ kí á tẹ̀lé ó yẹ kárí bẹ́ẹ̀ nǹkan àdẹ̀ṣe náà nìyẹn ẹ mú ìròyìn Blueprint yìí o èmi ka díẹ̀ mọ́ mẹ́nu kó ń bẹ́ẹ̀ ni o ẹ kà á wó. Ọlọ́runtọ́lá o nínú àtẹ̀síta ìwé ìròyìn Punch tó jáde lówùúrọ̀ tóní níbẹ̀ lẹ́ni tó jẹ́ ọ̀kan náà àwọn àgbà ẹgbẹ́ All Progressives Grand Alliance Dr. Ben Nwako ó mà ti rọ àwọn àjọ olómìnira tó ní sọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní kó bá dáa kó bá sún ẹ túbọ̀ rí dájú pé àní ìmọ̀ ẹ̀rọ àti ohun tó jẹ́ pé ẹ̀ ṣàmúlò láti máa fi kó àwọn ohun èlò ìdìbò ẹ túbọ̀ ní ìdàgbàsókè lórí ẹ̀ ṣiṣẹ́ ẹ túbọ̀ rí dájú pé àní ó túbọ̀ wúlò sí àdàtú wípé àwọn èèyàn ni wọn ò rí sọ nípa àwọn nǹkan wọ̀nyí nípa dá láti lè rí pèsè ẹ̀ ń dàgbàsókè sí nípa ṣíṣe àmúlò rẹ̀ ìwà àkọ́tó ìgbà kan jẹ́ aṣojú yẹn nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin ó sọ di mímọ̀ nígbà tó bá wọn oníròyìn sọ̀rọ̀ ní Awka ní olú ìpínlẹ̀ Anambra ó ṣàlàyé ẹ̀dẹ́gbà kan jẹ́ ìyẹn agbẹnusọ ọ̀hún tó ń ṣojú fún ìyẹn Orumba ìyẹn apá àríwá Orumba àti apá gúúsù ìyẹn ní ìyẹn lẹ́gbìmọ̀ fún ìjọba àpapọ̀ tó wà nílùú Àbújá níbẹ̀ sọ di mímọ̀ pé àwọn àjọ INEC tó ń sọ̀rọ̀ tó dìbò wọ́n gbọ́dọ̀ rí dájú pé wọ́n àyẹn ìmọ̀ ẹ̀rọ tí wọ́n ń ṣe àmúlò láti fún ètò ìdìbò wọ́n gbọ́dọ̀ dájú pé wọ́n ṣẹ́ lórí ẹ̀dúndú jíjú dé gbogbo ní máa fi àkókò ṣòfò ní pàtàkì jùlọ ní ṣáájú ètò ìdìbò gbogbogbò ọ̀rọ̀ yẹn ọdún 2023 wọ́n wá ṣe àlàyé nínú ọ̀tọ̀ fúnlédè wọ́n ṣàyẹ̀ pé ètò ìdìbò tó wáyé ní ọjọ́ kẹfà oṣù kọkànlá wọ́n náà ní kò bá jẹ́ ètò ìdìbò tó jẹ́ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n gbóríyìn fún jùlọ ṣùgbọ́n nípa ìmọ̀ ẹ̀rọ àti àwọn ohun èlò ìdìbò ó ní òun ló jẹ́ pé ó fa kùdẹ̀kùdẹ̀ nínú ètò ìdìbò kó bá dà kó bá sún wọn ó ẹ ṣàmúlò àwọn ẹ̀rọ ìgbàlódé àwọn tẹ́ ẹ̀ ń lò àti wọn tó yẹ pé ó jẹ́ irinṣẹ́ tẹ́ ẹ̀ ń lò láti máa fi kó àwọn ohun èlò
èlò ìdìbò ó ní àwọn kan wọ̀nyí tẹ́ bá ti ṣe ó dájú pé ìgbàgbọ́ táwọn aráàlú àti ìgbẹ́kẹ̀lé tọ́ni nínú àjọ INEC ó ní yóò túbọ̀ gbèrú sí i ó wá mẹ́nu bà ètò ìdìbò tó wáyé ní pàtàkì jùlọ fáwọn àwọn elétò ààbò bí wọ́n ti ṣe takuntakun ó ní ó ní iṣẹ́ tó ṣe yọ yẹn ó náà lè fẹ́ sọ pé iṣẹ́ yẹn ló jẹ́ pé ó jẹ́ iṣẹ́ àkọ́jọ́ pé òun ò tí ì rẹ́ẹ̀dì nítorí ó ní kò sẹ́nikẹ́ni tó ta sẹ̀gẹ̀rẹ̀ sófin àti pé ètò àbọ̀jọ́ yẹn ó fìdí múlẹ̀ dáadáa ní àwọn elétò ìdìbò ó náà ń gbé fún wọn gbà torí pé kíni wọ́n ṣe gúdùgúdù méje àti yáyà mẹ́fà ó ní tó kù díẹ̀ òun ni tìmọ̀ ẹ̀rọ yẹn àti ohun èlò tó fi kó ohun ètò ìdìbò ó tán ó ní lẹ́yìn yẹn ẹ wò àti dàgbà àti tọ́jú bọ́ nínú ètò ìdìbò orílẹ̀-èdè nàìjíríà tá a sọ bẹ́ẹ̀ àgbà ẹgbẹ́ inú ẹgbẹ́ òṣèlú APGA yẹn All Progressives Grand Alliance ló sọ di mímọ̀ yẹn Dókítà Ben Nwako ló sọ nínú àtẹ̀síta ìwé ìròyìn Punch tó jáde lówùúrọ̀ tòní. káàbọ̀ ìwé ìròyìn The Punch náà lèmi náà náwó máa yọ gàdàgbà ni mo rí eléyìí tó hàn dé mbẹ̀ pé Sàràkí ó ṣe àtìlẹ́yìn fún pé ìdìbò abẹ́lé primary pé yá gbangba làṣàtà ó wá kàn ń bẹ̀ náà pé ẹni àkọ́kọ́ Nàìjíríà tó dájú ní àgbáláyé yá ẹ buwọ́ lu àbádòfin nípa tètòfin ní títún lọ́wọ́ tí a wà yìí àkọlé tí mo rí tó hàn dé ń bẹ̀ nìyẹn o ṣé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní ẹbọ ẹnìkan là á fẹ́ nìkan rú o àmọ́ tó bá jẹ́ pé ẹbọ ọgbọ èrò ni yéè òun ló dífá fún ròyìn tó hàn dé ńgbà pé ọ̀rọ̀ nípa Nàìjíríà tó dájú ní àgbáńláyé ni òun ló dífá fún pé ẹni tó lè jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin nígbà kan tẹ́lẹ̀ kẹjọ ní Nàìjíríà tó dájú ìyẹn ọ̀mọ̀wé Dókítà Bukola Saraki ló ń sọ̀rọ̀ dímọ̀ pé ẹṣẹ́ rí ètò tó ń lọ lọ́wọ́ níwájú ilé àwọn ìgbìmọ̀ asòfin yẹn àti aṣojú òfin pé nípa ti ètò ìdìbò àti abẹ́lé primary ìdíje dupò lábẹ́ ẹgbẹ́ òṣèlú tó ti pé ìwọ lọ́mọ oyè ẹgbẹ́ wa bóyá ẹ̀ta kọ̀ọ̀kan láwọn ilé pé kó jẹ́ primary tẹ́ pé dàrẹ́tì gbàgbà làṣàtà ó ní òun ṣe àtìlẹ́yìn fún pé kó rí bẹ́ẹ̀ kó wá bẹ́ẹ̀ kó di òfin kí ẹni àwọn kọ́ Nàìjíríà tó dájú ní àgbáńláyé ààrẹ Muhammadu Buhari ó ní kí wọ́n lè buwọ́ lù gẹ́gẹ́ bó ti yàn dé ń bí wọ́n ń sọ ilé ìdí mímọ̀ ọ̀rọ̀ English àmì ní if you don't say here I am nobody will say there you are tó bá sọ pé wà ń bí kò sẹ́ni tó wọ́n sọ pé ibẹ̀ yẹn ló ti yẹ wà wọ́n ń sọ ilé ìdímọ̀ níbi àǹfààní ètò kan tí wọ́n ṣe ní ìrántí bàbá tó bí wọn tẹ́ pé orúkọ tiẹ̀ náà níbi o Dókítà Olúṣọlá Sàràkí tẹ́ pé ó wà lọ́dọ̀ ẹni tó lẹ̀mí tẹ́ pé ó ti pèsè ọ̀dọ̀ pé ètò tán bí kalẹ̀ yìí ni wọ́n sọ pé èèyàn oníròyìn o adúpẹ́pẹ́ wà ń bí o ṣẹ́ni tó ṣe ní pé àbádòfin tó ń lọ yìí lọ́wọ́lọ́wọ́ yìí ẹ jẹ́ kí ẹnì àkọ́ Nàìjíríà kan buwọ́ lù wọ́n ní ilé yìí pé ó ní àwọn àǹfààní nínú ẹgbẹ́ òṣèlú ẹni tí Fàlú la fẹ́ tẹ̀lé adósẹ́yìn ó yà bùkátà ní adólẹ́yìn pé lè ní àǹfààní tó pọ̀ nínú nígbà tó dẹ̀ pé ètò àwọn ajúlẹ̀ wọn pé ààrẹ o má fi falẹ̀ o ẹ̀sìn tí ẹ kẹ́ ṣe lórí ẹ̀ ó pọ̀ ojú bẹ́ẹ̀ lọ ìwé ìròyìn The Punch ti àárọ̀ yìí lèmi ti tajú kan tí mo rí lápá sí ibẹ̀ pé ìwọ kíkà ní ọmọ kadì ẹ̀ ń bẹ̀ o ẹ̀yin náà mọ̀ tẹ́ kẹ́ ṣe ẹ̀ka o. torí pa ti wà nípínlẹ̀ Ògùn ló ń tọ́jú bùkátà lọ́fẹ́ tẹ̀lé abẹ́mi lọ́fẹ́ tẹ̀lé àmọ́ káde ìpínlẹ̀ Èkìtì la wà níbi aláwòye ni orí ẹ̀ wà bẹ́ẹ̀. nínú àtẹ̀síta ìwé ìròyìn PM News tó jáde lówùúrọ̀ tó ní níbẹ̀ ló ti forí sẹ́ni pé ẹni tó ní ìgbà ló yẹ ká fọ̀rọ̀ lóye gómìnà ìpínlẹ̀ Ògùn ẹ dákun ẹ gbà wá o tá ń sọ bẹ́ẹ̀ Ewusi yẹn Makun Kingdom ọba mọ́sọ bẹ́ẹ̀ ìyẹn ọba ìlú Ṣàgámù ti ìpínlẹ̀ Ògùn ọba Timothy Akínsànyà ọlọ́sọ̀dì mímọ̀ lọ́rọ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn náà bàbá ẹjọ́ ẹ dákun ẹ wá gbà wá kalẹ̀ lọ́wọ́ àwọn ajagunbalẹ̀ ní àwọn agbègbè kan ní agbègbè àwọn ní Makun wọ́n wá sọ di mímọ̀ ó ní gómìnà àwọn máa fi ní gbèdéke ọjọ́ méje o láti wá bá wọn rí sí àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ajagunbalẹ̀ tó ń yọ agbègbè àwọn lẹ́nu gẹ́gẹ́ bọ̀dọ̀ tí bàbá fi léde lánàá yẹn ní Ṣàgámù gẹ́gẹ́ bí àwọn ìyẹn ìwé ìròyìn The Punch bọ́ ìṣe àtẹ̀síta rẹ̀ wọ́n sọ di mímọ̀ wọ́n ní tí ìjọba ìpínlẹ̀ Ògùn bá kọ̀ láti wá bá wọn rí sí àwọn ajagunbalẹ̀ láàrin ọjọ́ méje yìí wọ́n ní ẹ̀wò àwọn gangan làwọn máa léwájú ìyẹn fún ìwọ́de ìfẹ̀hónúhàn lágbègbè Ṣàgámù kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú ọ̀nà tó jẹ́ pé àwọn máa lọ yípo káàkiri láti lè jẹ́ kí gómìnà ìpínlẹ̀ Ògùn mọ̀ wípé lóòótọ́ òun ni àwọn ọ̀rọ̀ táwọn sọ ìṣe lóòótọ́ ló ń dun àwọn dọ́kọ̀dọ́kọ̀ wípé kọ́ bá wọn rí sí àwọn ajagunbalẹ̀ jẹ́ pé wọ́n dààmú àwọn agbègbè ọ̀hún kódà ìyẹn ọba ọ̀hún okòṣà ìsọ náà tó fi léde ó ní àwọn agbègbè kó jẹ́ pé wọ́n àwọn olùgbé agbègbè kọ́tọ́ pè ní oko iwájú Kánúyì Ipá Village àtàrí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní gbogbo ọpọ́ pátá ní ọwọ́ tí àwọn ajagunbalẹ̀ mú lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n ní ó dúkùkù lajà mẹ́tò ọ̀rọ̀ àbàtì wípé àwọn olùgbé bẹ̀ ó ní ìlò òun ni wọ́n wà ó wá ní kò tẹ̀sẹ̀ ní méjì táwọn lè kí sí ni gómìnà ìpínlẹ̀ ẹjọ́ ẹ dákun ẹ gbà wọn kalẹ̀ yẹn ní agbègbè àwọn táwọn ọmọ ajagunbalẹ̀ tí wọ́n ti dà àwọn láàmú àtàwọn olùgbé ibẹ̀ ẹ fẹ́ ìròyìn ọ̀hún ẹlẹ́sìn àtẹ̀síta ìwé ìròyìn PM News. káàbọ̀ jáde lówùúrọ̀ tòní. ìwé ìròyìn The Nation ni mo gbé báyìí o mo rí eléyìí mẹ́ pé àkọlé tó wọ̀n dèrè pé
mo èròǹgbà mi láti díje dupò gómìnà mo lè gbé lẹ̀ mo lè fi ti o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o orúkọ tó wọ́n dé ń bí lásán ni o lásán lórúkọ tó wọ́n dé ń bí o ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni o ó ní bá ti ṣe là wí o ẹnìkan ìyàn náà lódì òun lódì fáfúnrò tó wọ́n dé pé ẹni tó ti gbà kan jẹ́ igbákejì adarí abẹnugan fún ilé ìgbìmọ̀ aṣojú òfin tó rúkọ wọn dé ń bí o lásán Yusufu ní àná òde yìí ló sọ̀rọ̀ pé àkẹ́rí nínú ẹgbẹ́ òṣèlú progressive kan jẹ́ pé òun jẹ́ ìkan pàtàkì mi tẹ́ pé àwọn ní èròǹgbà láti díje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọdún tó ṣe ń bọ̀ ó lóun lè gbé èròǹgbà òun lè pàtì òun lè gbalẹ̀ ìyẹn underline tí àwọn àgbà àwọn adarí ẹgbẹ́ tó bá jẹ́ pé wọ́n jẹ́ ká mọ̀ pé ẹgbẹ́ yìí ẹgbẹ́ wa ni tí ìṣe pé ẹnìkan fẹ́ ṣe pé ẹgbẹ́ olóṣèlú àbẹ́gbẹ́ kan kẹ́nìkan wá ṣe bí ẹgbẹ́ yìí èmi lóní ó ní underline o pé òun lè gbé èròǹgbà yìí kó òun pàtì o gẹ́gẹ́ bó ti hàn ní pé ẹ bá gbàgbé ọ̀rọ̀ English àmì ni ó ní when you forget an important thing something dies téèyàn bá gbàgbé nǹkan tó yẹ kẹ́ni gbàgbé nǹkan ṣe olúwẹ̀ ni pé ní ọdún 2018 Lásán Yusufu yìí ó ta kàn gbọ̀ láti díje dupò ààrẹ pẹ̀lú ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú ẹni tó yẹ pé gómìnà tó wà lóró yẹn Gbóyèga Oyètọ́lá yìí gẹ́gẹ́ bó ti hàn débi ó wá sọ̀rọ̀ dí mọ́ oní tí àwọn àgbà ẹgbẹ́ tó máa ṣe ń tẹ́yẹ kán ṣe ó ní òun lè pa èròǹgbà yìí tí ọ̀rọ̀ English àmì ló mú sẹ́nu ó ní when purpose is not understood abuse is inevitable tí yóò bá yéèyàn èdè tí yàn fi ń ṣe nǹkan ó ní kò sígbà tí yàn ò ní ṣe nǹkan yẹn ṣe ó ní ṣe rí òun lásán yìí ó ní olólùfẹ́ àlàáfíà ẹni tó náà ń tẹ̀ ti fà àánú fún náà lòun náà ó ní àmọ́ ṣùgbọ́n mo ṣá pé ńgbà tó bá yé gbogbo wa pé ẹgbẹ́ yìí ẹnìkan ò lè dá sí àjọ máa ṣe ni ó ní kí ló ń lé ó ní kò lé àádẹ́ pàtì sẹ́gbẹ́ kan fúngbà kan náà pé àtún fi èròǹgbà yìí lẹ̀ o wọ́n ń sọ ilé ìdímọ̀ níbi ètò kan tẹ́ pé wọ́n ṣe pẹ̀lú àwọn òpó múlẹ́rẹ́ nínú ọmọ ẹgbẹ́ òṣèlú progressive kan ní Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti sọ pé ẹ wo èmi lè pa èròǹgbà yẹn tí o kí n má sọ pé mo tún fẹ́ jáde ní ètò ń bọ̀ yìí láti díje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun o àti àwọn àlàyé tó pọ̀ ẹ̀ńtẹ́tìlẹ̀ pọ̀ ju ìwé ìròyìn The Nation ni mo ti ka díẹ̀ ń bẹ níbi táwọn jẹ́ pé àwọn tó jẹ́ pé wọ́n tún lẹ́nu náà tí wọ́n ti dá sí pé ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ àbí yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ra ìwé ìròyìn The Nation ẹ kàwó. ó fi rẹ̀ wí ọmọ ọ̀jẹ̀ nìyẹn. ọmọ ọ̀jẹ̀. àtàmọ́lẹ́gùn lọ́wọ́lọ́bọ́lọ́ àwọn lọ́jẹ̀ ẹ̀gùn bàbá mi fẹ́ jó. kò dẹ̀ jó mọ́ ó dẹ̀ ní kó jó mọ́ kò múyàn sí jáde. ẹ wò nínú àtẹ̀síta ìwé ìròyìn The Guardian tó tún jáde lówùúrọ̀ tòní lójú mi tuntun gan ni ẹ̀ níbi tí àwọn olùgbé ìpínlẹ̀ Èkó wọ́n mà ti ké gbàjarè síjọba ìpínlẹ̀ Èkó pé bàbá ẹjọ́ ẹ̀ẹ́dọ́kẹgbà wọn kalẹ̀ ní pàtàkì jùlọ lórí àwọn ilé àkọ́pàtì tó wà káàkiri ìpínlẹ̀ Èkó wọ́n ní àwọn oníwà jàǹdùkú àwọn oníwà gbésùmọ̀mí àwọn tó jẹ́ wípé wọ́n ń da ìgbé àlàáfíà ìlú láàmú wọ́n ní ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn lọ́ fi ṣe ibùdó tó ń kóra wọn jọ sí láti pèrò burúkú láti ṣe ewu tó da àní láti lè rí pèsè wọ́n dà láfíà ìpínlẹ̀ Èkó láàmú wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ilé àkọ́kù tó wà ní kẹ́kiri ìpínlẹ̀ Èkó wọ́n náà pọ̀lọpọ̀ àwọn oníwà jàǹdùkú àti jẹ́ pé wọ́n dá digunjalè láwọn ojú pópó lásìkò súnkẹrẹ fàkẹrẹkọ̀ wọ́n ní ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọ́n sùn tó ń gbé o tó ń kóra wọn jọ sí ìyẹn nínú àwọn ilé àkọ́kù nínú ọ̀dọ́ àfilédè wọ́n ṣàlàyé wọ́n ní nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí ìpàdé kan wáyé ní ìpínlẹ̀ Èkó tó ní ṣe pẹ̀lú àwọn ìpàdé létò ààbò níbẹ̀ ni ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ní wọ́n máa ṣèlérí láti da àwọn ilé àkọ́pàtì tí wọ́n ìkọ́ parí ní ìpínlẹ̀ Èkó wípé tó àwọn ilé yẹn táwọn bá ti parí àwọn wádìí tó bá tó àwọn gbèdéke kan àwọn ṣetán láti máa da àwọn ilé ọ̀hún wó lulẹ̀ ibẹ̀ ní gómìnà Babájídé Sanwó-Olú níbi ìpàdé àwọn tó ṣe pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ààbò tó ṣe ní gbọ̀ngàn ìyẹn tó jẹ́ ti tó wà lólu ìpínlẹ̀ Èkó nílùú Ìkẹjà níbẹ̀ ni wọ́n sáré mọ̀ wípé ẹ wo àwọn ilé àkọ́pàtì àwọn tó jẹ́ wípé àwọn ilé tó jẹ́ pé kò sí níbàámu bákan náà àwọn àti bàbá àwọn àgbé àkíyèsí kankan káàkiri gbogbo ẹ̀ làwọn ṣe tán láti dáwọ́ lulẹ̀ ní káàkiri ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n láti ìgbà náà ó jọba ẹni pé àwọn ò tí ì rọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó láti bẹ̀rẹ̀ sí ní gbé gbèsè nítorí pé àwọn oníwà jàǹdùkú àwọn oníwà gbésùmọ̀mí wọ́n níbẹ̀ lọ́sọ di ibùdó ìpàdé ibi tó ń sùn tó ń gbé tó ti ṣiṣẹ́ láabi jáde lóòjọ́ láti lọ ṣiṣẹ́ tóòtọ́ tó bọ́ ojúmu láti da àlàáfíà ìpínlẹ̀ Èkó láàmú ìjọba ìpínlẹ̀ Èkó kò bá dáa kò bá sùn ẹ tètè dìde sí ọ̀rọ̀ yẹn gbà wọ́n o àwọn ilé àkọ́kù ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ láabi ibẹ̀ ló ń gbé o lọ́sùn ẹ tètè bá wọn oníṣẹ́ tá a sọ bẹ́ẹ̀ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó lọ́kẹ́ gbàjáde síta pé gómìnà ẹ dákun ẹ gbà wọn ra wọn kalẹ̀ ìwé ìròyìn àtẹ̀síta The Guardian ló gbé jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ lówùúrọ̀ tòní. káàbọ̀ ìwé ìròyìn The Leadership rèé lọ́wọ́ mi yóò yé mo rí eléyìí tó wọ̀n débẹ̀ pé látàrí ẹ̀sùn pé ìṣe àtìlẹ́yìn fún àwọn ẹṣin ọ̀kan kú àwọn agbésùmọ̀mí àti àwọn kan sọ pé ìjọba àwọn òṣìṣẹ́ ìjọba ló ń ṣe àtìlẹ́yìn fún wọn rọlẹ́ pa ọ́ pé kò sóòótọ́ ń bẹ̀ o FG
ni wọ́n sọ̀rọ̀ sókè ń bẹ láàárọ̀ yìí o ìjọba pọ̀ ló fún sọ̀rọ̀ pé àkóso tó jọ ò ṣé ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní wí tèmídèmí onítàn á wí tiẹ̀ kó tó lọ ni àti pẹ̀lú yéè ẹni bá dákẹ́ báyìí lágbára Ọlọ́run inshallah tara ẹ̀ náà àbàdákẹ́ ni o òun ló ní fáfúnrò ètò wọn dé pé ìjọba àpapọ̀ FG ni wọ́n ń dá àwọn ẹgbẹ́ kan tẹ́ pé orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́nà tẹ́ pé orúkọ tí wọ́n GAT ni wọ́n ń dá wọn lóhùn pé ẹ̀sùn tí àwọn wọ̀nyí gbé kalẹ̀ pé ṣe rí àwọn tó jẹ́ pé ṣe kọ́kọ́ àbí agbésùnmọ̀mí Nàìjíríà tẹ́ pé wọ́n ń da Nàìjíríà láàmú yìí pé àwọn tó ń ṣàtìlẹ́yìn fún wọn náà pé wọ́n wà nínú ìjọba pé òkòrò tó ń jẹ ẹ̀fọ́ inú ẹ̀fọ́ ló wà ní ọ̀rọ̀ yìí ni wọ́n á fi rán tẹ́ pé mínísítà fún ìsọfúnni àti àṣà torúkọ wọn dẹ́nbí o ìyẹn Lai Mohammed pé ó ní ẹ máa gbọ́ ẹ̀sùn yìí o ní Àbújá ni bàbá ti ń sọ̀rọ̀ ìyẹn ní àná òde ìnáwó leadership ẹ wá gbọ́ ẹ jẹ́ wáyé mọ̀ pé ṣe rí àwọn àjọ tẹ́ pé Global Advocate for Terrorism Eradication pé rọ́lẹ́pà ni pé kò sí òótọ́ tí wọ́n ń sọ pé pẹ̀lú gbogbo akitiyan ìjọba tó wà lórí lásìkò jẹ́ pé wọ́n sùn wọn o àtàwọn ọmọ ogun àtọlórógun àtàwọn ọmọ ọ̀jẹ̀ ọ̀rẹ́ ogun ni wọ́n ń dojúkọ àwọn tẹ́kọ̀ wọ́n ń dà wá láàmú yìí pé ṣé ó tún wá lè rí bẹ́ẹ̀ náà pé kó wá jẹ́ pé àwọn wọ̀nyí náà ló ń ṣe onígbọ̀ fún wọn wọ́n ń sọ ilé pé ó ti yẹ kójú ti àwọn tẹ́kọ̀ wọ́n jẹ́ GATE tẹ́kọ̀ àjọ tẹ́kọ̀ wọ́n fẹ̀sùn kan àwọn tẹ́kọ̀ wọ́n jẹ́ ìṣẹ́ tẹ́kọ̀ níjọba àpapọ̀ tẹ́kọ̀ àwọn náà ń ṣàtìlẹ́yìn fún wọn yìí ẹ wo wọ́n sọ tó pọ̀ níbí o wọ́n ní àmọ́ ọ̀rọ̀ burúkú ni o lẹ́nu ẹyẹ ni àwọn ti gbọ́ yìí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ o wọ́n nílò tó yà wọ́n pé the deepest wounds in life comes not from sword but pé ọgbẹ́ tó jìjù láyé kò ti pa ìdá wa àbí bí kò sí nípa pé ọ̀rọ̀ ẹnu pé ó fa wọn ṣá ìkejì ẹ̀ lọ́gbẹ́ gbáhùn ó ní àmọ́ ṣùgbọ́n pé àwọn tó wá wo ọ̀rọ̀ English àmì táwọn fi counter pé if you bother too much about what people say you will not have time to hear what God is saying tó bá jẹ́ pé ohun tí àwọn èèyàn ń sọ náà ló wá jókòó ló tẹ̀wá tì lóró ọmọ láti ó kàn máa mi ẹ̀jẹ̀ ń dínkù ni pé kò tí ẹ mú àwọn pé wà tí ì ṣe pé ó rí bẹ́ẹ̀ pé àwọn yẹn kàn ń sọ àṣì ọ̀rọ̀ ni ẹ wo wọ́n sọ tó pọ̀ bí o wọ́n fi ọ̀rọ̀ rán mínísítà fún ìsọfúnni àti àṣà Lai Mohammed ló sọ pé yéè àwọn àjọ tó yẹ kí wọ́n fẹ̀sùn kàn wá pé ẹ̀yin ọ́fíìsì àìjọba àpapọ̀ náà lè ń ṣàtìlẹ́yìn pé irọ́ ni ẹ̀ ń tẹ́tí lẹ̀ pọ̀ ju ìwé ìròyìn The Leadership ni o ẹni ọmọ ẹ̀rà ẹ̀ka o. babaláwiye o nínú àtẹ̀síta ìwé ìròyìn The Guardian bó ti fojú gan ní ìròyìn níbi tí àwọn àjọ wọnlẹ̀wọnlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ̀ka ìpínlẹ̀ Èkó wọ́n máa ti pè fún ṣíṣàmúlò ẹ̀rọ tó jẹ́ wípé yóò tẹ́ àwọn àgbáyé ń lò láti máa fi ṣe àkóso ilé ní ìpínlẹ̀ Èkó wọ́n ní nígbà ṣíṣe ìtẹ́wọ́gbà àwọn ẹ̀rọ yìí nígbà ṣíṣe àmúlò rẹ̀ wọ́n ní eléyìí yóò mẹ́dùkú bá ilé dídàwó gẹ̀rẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Èkó ẹ̀ tó jẹ́ alága yẹn fún ẹ̀ka àwọn tó jẹ́ àjọ wọnlẹ̀wọnlẹ̀ ní ìpínlẹ̀ Èkó mọ̀sánnípọ̀ ọ̀gbẹ́ni Adésínà Adélékè òun ló pèpè yìí ní ìpínlẹ̀ Èkó níbo ti ṣàlàyé pé nípa ṣíṣe àmúlò ìmọ̀ ẹ̀rọ yóò túbọ̀ mú ẹ̀dínkù bá ìyẹn ilé tó ń dàwó nítorí pé kí ni ilẹ̀ wà láti lè kọ́lé olókè gogoro ní ìpínlẹ̀ Èkó ó ní sàmà torí wípé àwọn ilé dàwó lulẹ̀ àwọn ọmọ wa sá fún ilé gogoro ní ìpínlẹ̀ Èkó nírọ̀ o náà gbà tí irinṣẹ́ tó gbàgbà mu tí gbogbo àtàwọn àjọ àgbáyé tí wọ́n ń lò ìyẹn ní ìpínlẹ̀ Èkó ó ní kòtò tó lè dá wọn lọ́wọ́ láti má lè ṣiṣẹ́ àwọn gbèsè káwọn ṣe àti pé kòtò tó lè dá wọn lọ́wọ́ láti má lè fún àwọn èèyàn láǹfààní láti kọ́lé gogoro ní ìpínlẹ̀ Èkó alága ọ̀hún ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé ẹ wo ẹ pèsè ẹ̀yẹn àwọn ìwé ọ̀tọ̀ fọ́nìkẹ́ tó bá ti fẹ́ kọ́lé kọjá ilé olókè méjì ní ìpínlẹ̀ Èkó ètò àti ìlànà tó gbọ́dọ̀ tẹ̀lé kó tó di pé ó kọ́ ilé ọ̀hún ó ní àti pé ó jẹun tó banilọ́kàn jẹ́ pẹ̀lú báwọn akọ́ṣẹ́mọṣẹ́ àwọn tó yẹ pé wọ́n mọ̀ nípa iṣẹ́ ilé kíkọ́ wọnlẹ̀ yẹn ní ìpínlẹ̀ Èkó bá ṣe pọ̀ tó ó ní kò yẹ káwọn tó máa rúrú àwọn àkọsílẹ̀ ìpè ilé ń dàwó lulẹ̀ ó ní ṣùgbọ́n ọ̀nà tó jẹ́ ọ̀nà àbáyọ lásìkò yìí ni pé táwọn bá lè ṣètẹ́wọ́gbà ẹ̀rọ ìgbàlódé tó yẹ pé àwọn àgbáyé gan wọ́n ń lò rẹ̀ tó jẹ́ bí sátáláìtì ó ní eléyìí yóò máa ṣe àkóso àtọ́nà èké ó ti dé báyìí o àwọn yóò máa fi wòfin nípa fi ṣe àmọ̀nà ilé kíkọ́ bó ṣe tọ́ àti bó ṣe láti rí pé ètò ààbò tó péye ó wà fẹ́mi òun dúkìá àwọn ilé tó wà káàkiri ìpínlẹ̀ Èkó ẹjẹ́ sì tẹ́wọ́ gbà rẹ̀ o ìyẹn mẹ́rọ ìgbàlódé láti máa fi ṣàkóso ilé kíkọ́ ní ìpínlẹ̀ Èkó a ò torí pé kí ni ilẹ̀ wà láti kọ́lé gogoro ní ìpínlẹ̀ Èkó a lè torí pé ilé dàwó ká máa kọ́lé gogoro ẹjẹ́ ṣe àmúlò ẹ̀rọ tó yẹ ká ṣe àmúlò ẹ̀ láti fi ṣe àmójútó ilé gogoro ní ìpínlẹ̀ Èkó àti ilé kíkọ́ ìròyìn jù bẹ́ẹ̀ lọ o ẹ fẹ́ ní lẹ́kùnrẹ́rẹ́ àtẹ̀síta ìròyìn The Guardian tó jáde lówùúrọ̀ tòní lẹ́tí máa bá pàdé. káàbọ̀ ìwé ìròyìn Daily Trust ni mo gbé dání báyìí eléyìí tí mo fẹ́ kà yìí nítorí ẹ̀kọ́ tó wà níbẹ̀ ni àkọlé tó gbèrò pété ló ka mọ́ pé ó ń fi ọ̀bẹ ẹ̀yìn jẹ ọkọ ẹ̀ níṣu tá ń mu tá ń ka mọ́ ìgúnwọ́ àbí ọ̀rùn ọwọ́
àkọlé tó gbèrò nìyẹn ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ìbéèrè Adékànbí Odùoyè o ṣé mo máa jẹ ọba bí o ní jẹ ọmọ jẹ àdẹ̀jákára ẹ̀sìn mi every question mark is a call for enquiry òun ló dífá fún ròyìn tó yẹ pé ó hàn dé ní àárọ̀ yìí ó gẹ́gẹ́ bó ṣe pé ọkùnrin kan tó yẹ pé ìyàwó ẹ̀ obìnrin ẹ̀ ló jẹ́ pé ó mú kó bá kó yé ìbá Ọlọ́run ìbá Yorùbá wọn ní ọkùnrin tí ò bá ti kú ìyàwó ẹ̀ ni ò tí ì pa ó gẹ́gẹ́ bó ti hàn dé ń bí o gẹ́gẹ́ bẹ́ẹ̀ pé ọkùnrin kan tẹ́ pé ó ní ìṣẹ̀lẹ̀ ní aago 3 òru ní ọjọ́ ìsinmi Sunday níbo ní ìjọba ìbílẹ̀ Ẹ̀sàkò ní ìpínlẹ̀ Edo State ni o gẹ́gẹ́ bó ti hàn dé pé ọkùnrin yìí oníyàwó méjì ni o pé ìkan àkọ́kọ́ àti kejì ó ń gbé pẹ̀lú ìyàwó kejì ìyálé tẹ́ pé aláwọ̀kọ́ tẹ́ pé ó gbalé fún pé nítorí pé kí àlàáfíà lè jọba pé ọgbọ́n la fi ń to lé ìmọ̀ la fi ń tọ́ ọ̀dẹ̀dẹ̀ làákàyè la fi ń to ìlú pé tí wọ́n fẹ́ jọkọ obìnrin méjì pé ó yẹ kó ṣe nìyàn àmọ́ ṣùgbọ́n mọ̀ṣá gẹ́gẹ́ bó ti hàn dénú ìròyìn yìí pé ọkùnrin yìí ó wá lọ sọ́dọ̀ pé ìyàwó àkọ́kọ́ tó ṣe ìyálé nígbà tó lọ ó wá ẹnìkan wá kẹ jásí rẹ sí pé ẹnìkan wá ń lò gbálé tó bá ti kúrò lóde ìyàwó kejì o nígbà tó ọkùnrin wá ó wọ láago 3 òru nígbà tó máa dédé lágbára Ọlọ́run inshallah pé ká ìyàwó ti yẹ kejì àti ọkùnrin pé ìwọ ò ní lọlé ní kábíyèsí Ọlọ́run kájá wá rí kó má gbó gbogbo ara jákòó ló má gbà ó yé ẹ̀kọ́ tó wà ní ìṣẹ̀lẹ̀ jẹ́ kí n mọ ó ní ọ̀rọ̀ English àmì life is a teacher the more we live the more we learn pé ọkùnrin pé nǹkan mi lójú ayé mi rẹ́mi jẹ́ ìyàwó tó wá jẹ́ ìyàwó tó yẹ pé wà nílé ìyàwó kejì kábíyèsí Ọlọ́run àfi bó ṣe mú àtìláwí ọ̀bẹ ṣùkúṣùkú lẹ́ẹ̀mejì ikùn ọkọ ẹ̀ kábíyèsí Ọlọ́run ẹni tó jẹ́ ọkọ ìyàwó látàrí pé kí ẹni tó jẹ́ pé wá jí nǹkan jẹ wá jíṣẹ́ jẹ rírun kó lè japa kójú bá ìhòòrò àtìláwí bá kú bọ̀wọ́ o àwọn tó wá dá sí pé ó pèsè ètò ààbò tí wọ́n ti ní. jẹ́ n parí ìròyìn mi o àmọ́ jùgbọ́n mọ̀ sá àwọn tó kẹ́kọ̀ọ́ kọ́ṣẹ́mọṣẹ́ nípa tètò dáàbò ẹ̀ má ti dúkìá Nàìjíríà tó dájú náà ọlọ́pàá a kì í ṣe irú ẹ̀ èèyàn kì í ṣe irú ẹ̀ kó má wù ní o wọ́n ti wá rọ ọmọ pé ó ṣàlàyé níwájú òfin ìwé ìròyìn Daily Trust mo ti ka díẹ̀ ń bẹ̀ ìròyìn ọ̀fìn bẹ́ẹ̀ lẹ́nu mi ẹ̀ ká o. ọmọ Tinubu dùn sí nínú ìròyìn ṣé kì í sọ àbòsí dé ó sọ wípé kì í ṣàbòsí ó ní ẹni tí kò níyàwó ẹni tí ọkùnrin tí kò bá ti kú ìyàwó ẹ̀dọ̀ tí pa èmi tí mo jẹ́ fadá ńkọ́. kí mo sọ ká àbòsí rè o. kì í ṣàbòsí omi fadá dé lè bí báyìí. fadá ọlọ́mọ ọ̀ndàlá ọmọwé adúpẹ́ lọ́wọ́ lọ́rọ̀ bí Èdùmàrè ọba dúró tì ní tútù dúró tù wà lówùrọ̀ tòní abániṣe tuntun bá wa ṣe o. ayin ni lójú abú ni akọni lójú atẹni kì í lé ní kó tó bá ní kì í wá ní kó tó rí ní kì í ṣọ́ ní kó tó mú ní gbọ̀tún yọ gbòsì yọ bá wájú yọ bẹ́ẹ̀ yọ. a máa nọ ni lọ́dẹ báyìí pé yé bá ti nọ ni ẹgbàá kan wà lọ́wọ́ ẹ̀ ẹgbàá ọlá ni ò nọ mi anamọ lẹ́gbàá ọlá lọ́rẹ́ ọlá adúpẹ́ lọ́wọ́ ẹ̀ adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ kan náà. bákan náà lọ́wọ́ gíwá léṣẹ́ yìí. àìkórìíra olówè àìbínú olówè ká má dárúkọ ẹni àkọ́kọ́ tiwa rere àbí dárúkọ ni ọmọọba ṣe ń dalọ senior libra àbí náà mo ti dárúkọ yẹn senior libra himself adúpẹ́ pokùn bákan náà lọ́wọ́ bọ́tìnì wà lówùrọ̀ tòní. mọ́dà sẹlẹ̀síà sarah olóṣooṣì. bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ ẹ̀ bákan náà Sodiq Akínbólú láìfù bẹ lọ́wọ́ ẹ̀ ẹ máa wò wá kedere ẹ rójú babaláwìyé kábíyèsí ọlọ́run pé orí bẹ́ẹ̀ ẹ rójú fàlùfàdà pé lóòótọ́ ni fada ni kò lọ́mọ lóòótọ́ wípé fada òun lélẹ̀ fada òpùrọ́ ni ìwọ wí ìwọ sì gbọ́ orókè nínú wa. bákan náà adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlákìtàn Adégòkè bùkátà Ọlọ́run mo fẹ́ ṣe ìnáwó bùkátà Ọlọ́run mo ti ṣe ìnáwó Ọlákìtàn mo ti ṣe àṣeyẹ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹ̀yin lóye ẹ̀yin alẹ́nu lọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́gbọ́n tẹ wá pátápátá adúpẹ́ pé ẹ wá tẹ wá bá wa ṣé o àwọn èèyàn máa náwó gbọ́n bùkátà láàárọ̀ ó ń kawó lọ́wọ́ ó sì ó ní mo bí sí mo ka owó lọ́wọ́ adúpẹ́ wo lọ pé àjọṣepọ̀ oníbàjẹ́ ní wa tó dùn oníbàjẹ́ ẹ̀fíìsì ni ìlú ni Yorùbá wọ́n máa ní ókù nìbọn ro ọdún 21 Wàlímọ̀ ọmọ Ajírọ̀bà agbára Ọlọ́run lẹ́yìn yẹn ẹni tó náà wò lè dá gbé àgbélébùú tó náà wò lè dá gbé kì í ṣe èèyàn bíi tiẹ̀ o. olómore èmi náà mo re lábọ̀mù yẹn orin tó kọ́ ń bẹ̀ ní mi ò lè dá gbé mo náà àgbélébùú ni kọ́ kí èèyàn bíi tiẹ̀ máa gbọ́ pé àgbélébùú ni o kì í ṣe ìwọ ló ń bá mi o àgbélébùú dẹ́ ṣòro lóòótọ́ láti gbé tọ́lọ́ ṣáà bákan náà ọjọ́ kẹrin oṣù kejìlá lẹ́kìtì kábà òkè ṣàánú ẹ̀rí iv ẹ̀rí wọ́n ti parọ́ ẹ̀ tọ́lọ́ ṣàánú ó ti kọlà ní iv. mi ò rí tẹ́lẹ̀. ó ti kọlà. àbòsí ìjẹ̀bú ìjójú. adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ báyìí tó dúró bá wa ṣe lẹ́ẹ̀kan sí. Jésù ṣe wọn lọ́run ṣe wọn láṣẹ wọn. happy birthday sí Aishat Awẹni Tèmítọ́pọ̀ Májírọ́bà ẹni lọ́jọ́ bíi Alábí Abíkòǹkò ọ̀la lọ́jọ́ bíi tòun. bẹ́ẹ̀ni Abíkòǹkò o ti ló máa dáná fún wa. ó ti náà máa ṣe fàájì for everybody. bákan náà
ọ̀sẹ̀ yìí náà ni ti Esther. ìyẹn gbọ́dọ̀ náwó fún wa náà torí pé owó ni owó ayé wa gbowó tiẹ̀ ni. very very sure aṣa àkáǹtì lálẹ́. ó gbọ́dọ̀ dìgbì àgbẹ̀ ẹ fún babaláwo yẹn lọ́wọ́. English teacher mi ní see problems see opportunities nínú àwọn ìṣòro tá à ń bá pàdé tó dà pé ó le ó lọ jáìn bí àṣà obìnrin mi yẹn farabalẹ̀ kákan rí ká mú ká dẹ̀ lóore ó máa ṣílẹ̀kùn fún mi kí nìkan náà àǹfààní ni o kì í sọ fún yàn kó ń bọ̀ tó bá dé òkè dẹ̀ dúró kẹrin ìdí hàn wọ́n ló máa wà sensitive láti grab ẹ̀ lápàtàn lápàsì níwájú àti ẹ̀yìn lókè àti nílẹ̀. Benjamin Adésínà Ọlọ́runtọ́lá ní orúkọ tèmi ẹ káàárọ̀ o. títí dìgbà tá a tún máa lọ́rọ̀ fẹ́ láti pàdé Ọláyẹmí Àkànní lórúkọ mi ọ̀sẹ̀ yà sàn wá ire.